èyí tó kàn bímọ jọ tó bímọ àmọ́ àlejò èyí tó ń tẹ Ṣèyí Tinubu ìyàwó Lanre Tẹríba yẹn tètè sá fún o ìyàwó Lanre Tẹríba èyí 419 tó wá láti lọ́nà tètè sá fún Ṣèyí Tinubu tètè sá fún èyí olórí burúkú tó bímọ àlejò ìyàwó Lanre Tẹríba àná tí Lanre Tẹríba kọ̀ sílẹ̀ tètè sá fún a sì ń bọ̀ wá sí kéèsì ẹ̀ tòró ń tẹ̀lé Ìyábọ̀ wọ́n jọ ń ṣèkà wọ́n jọ ń ṣaburú wọ́n jọ ń ba yé àwọn èèyàn. ẹ̀yin èèyàn wa arábìnrin yìí tí a mọ̀ sí Lizzy Anjorin ó ti sọ̀rọ̀ nípa Ṣèyí Tinubu ó sọ̀rọ̀ nípa rẹ̀ ó tún sọ̀rọ̀ nípa arákùnrin tí a mọ̀ sí Lanre Tẹríba àwọn méjèèjì yìí òun ló sọ̀rọ̀ nípa nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí ó ní kí Ṣèyí Tinubu kí ó sá lọ fún ìyàwó Lanre Tẹríba ti tẹ́lẹ̀ rí ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin yìí tí ó sọ. jẹ́ni kí tiẹ̀ náà pọ̀ olórí burúkú ẹ̀ náà ẹ rán mi létí olórí burúkú onídùn plenty wá fún ẹ̀ ń gbà yẹn ìsìn ò ti dùn wá fún as e dey go ìwọ́kẹ̀ Ṣèyí Tinubu tètè sá fún onídùn plenty ọmọ 13 ló bí tí ò ní bàbá lára àwọn bàbá tó lára àwọn tó purọ́ mọ́ Lanre Tẹríba wà ńbẹ̀ ìyẹn padà yá sí Man U ni toró ní bad luck lára Ṣèyí Tinubu wọn máa jẹ́ kán rí pẹ̀lú rú yẹn ẹ rán mi létí orúkọ wèrè yẹn onídùú plenty wọnú ikú wọnú ìbànújẹ́ wọnú ẹ̀sìn wọnú èpè èyí olórí burúkú èyí olòṣì yẹn wọnú níbo ló ń wọnú ó máa jẹyà ẹ èkó náà ń pè bí ó máa ṣẹ̀sìn ẹ. sórí ìgbà tó ń sórí burúkú pẹ̀lú Ìyábọ̀ wọnú kò sí nǹkan tá a fẹ́ gbámú gbà yẹn ó ti ní nǹkan tá a fẹ́ gbámú nísìnyí ìwọ́kẹ̀ Ìyálọ́jà general ẹ bá wa bá kíní sọ̀rọ̀ Ṣèyí Tinubu má lọ sọ́dọ̀ ìyàwó Lanre àná Lanre Tẹríba gan ò fẹ́ wọnú ọmọ olórí burúkú kò ń ṣe lọ́ọ̀yà kò ń ṣe nǹkan kan olórí burúkú àwọn ọmọ àlè ló wẹ́jọ olórí burúkú obìnrin òṣì ni gbọ́dọ̀ ìwà yẹn kò lógo kò lẹ́sẹ̀ re wọnú ikú tó péré wọnú Oyèbọ̀dé wọnú ikú burúkú bọ̀dé ni o ẹ tètè padà ń bẹ̀ wọnú wàá jẹ burúkú ìyà mò ń wá ẹdẹ ni ó máa ń tẹ̀lé Ìyábọ̀ Òjó lọ ṣe àwọn èèyàn láburú ni o olórí burúkú ọmọ ìbànújẹ́ olórí burúkú ọmọ ó bímọ 13 márùn kú lójú ẹ̀mí ẹ̀ nígbà tí Ìyábọ̀ Òjó wá ya fídíò nù ilé wa òun ló bá Ìyábọ̀ Ṣèyí Tinubu fídíò tí wọnú ṣe máa fi wọ̀n ẹ́ eléyìí ò ń sọ̀rọ̀ politics you don't understand of course ó lè ṣẹrú ó lè wá ṣẹrú l'APC ṣùgbọ́n ẹ má sún mọ́ ó ń bá Ìyábọ̀ Òjó ṣiṣẹ́ wọ́n jọ ṣe kéèsì Mohbad ni tí n bá ṣe tán màá máa pa àwọn tó yẹ kí n pè máa fún yín ní full details nípa wọnú máa pa àwọn tó yẹ kí máa contact gbogbo àwọn tó yẹ kí n contact is allowed ká lu ọ̀tá wa àtẹrù wa olórí burúkú wọnú Oyèbọ̀dé tó sì máa mọ sàárè ọmọ ju bó ṣe wà lọ wọnú olórí burúkú olòṣì wọnú ọmọ òfò olórí burúkú igi eléra. I remember vividly the day Ìyábọ̀ Òjó came into my house the day Ìyábọ̀ Òjó video my compound òun ló kọ́kọ́ òun àtẹ́sábọ̀ ló bá Ìyábọ̀ Òjó post yẹ wọnú post yẹ wà ń bí wọnú jẹ́ nsọ nǹkan kan fún ẹ sórí ilé ayé yìí má fojú pààyàn rẹ ẹni tó ju ẹ lọ lè ju ẹ nù ọmọ tí mi ṣe dé lóhùn gbà yẹn torí sórí èmi ó yẹ kó ti mọ bí mo ṣe máa operate wọnú ó yẹ kó ti mọ bí mo máa wọ so now ẹ jẹ́ ká padà sọ́dọ̀ olórí burúkú ọmọ ilé ẹ ká padà sọ́dọ̀ ilé ìwọ ṣó dẹ sọ̀rọ̀ sókè mọ́ ni. See my hand up for the sake of my mother and my family. But if not because of them, my fún wọn lọ́rùn. If not because of them.
màá wá make sure pé gbogbo ọmọ tó jáde lára ìyá ẹ̀ níyà ẹ̀ mọ̀ gbẹ̀yìn wọn. So o value ìyá ẹ̀, o value ìyá oníyà. O value ìyá ẹ̀, o value ìyá oníyà. Tí o bá sí nítorí ìyá títí ẹ̀, wàá fún èmi lọ́rùn. Màá wá make sure pé ìyá ò jẹ wọn mọ́. Màá make sure pé ìyá ẹ̀ ó fi ọwọ́ ẹ̀ ó fi gbé gbogbo ọmọ ẹ̀ sí. Màá make sure pé o rí ọmọ wò. Sórí tí ò bá sí ìyá ò fẹ́ fún mi lọ́rùn yẹn, gbogbo ọ̀nà mo ti máa fún ẹ lọ́rùn. Màá jẹ́ kó mọ̀ pé ẹni tó ju ní lọ lè ju nínú. Màá jẹ́wọ́ bí mo yẹ jẹ́ fún ẹ. Màá jẹ́ kó mọ̀ bí mo ṣe jẹ́. Tí ò bá sí ìyá tiẹ̀, wàá fún mi lọ́rùn torí post ẹyọ kan. Ó máa gbádùn mi. Ó máa gbádùn mi. Jẹ́ fi titi ẹ sílẹ̀. Jẹ́ fi ẹ sílẹ̀. Statement tí mo fẹ́ kó o sọ ló ti sọ yẹn. Ẹ ti gbọ́ statement tó sọ. Ẹ ti gbọ́ statement tó sọ, ẹ gbọ́. Ẹ máa gbọ́. See my hand up for the sake of my mother and my family. Okay. But if not because of them, Okay. màá fún wọn lọ́rùn. Okay. If not because of them. Okay. Okay. I am paid, I was paid, I am paid. Okay. Okay. For the kind of call that I've been receiving for the past 3 days just because of you. Okay. And I want to tell you one thing today. Okay. And I mean it. Okay. If you want to come for anybody on this social media, face the person all alone. Okay. So that two of you, Emma, they just face it. Bó lè lọ.